Ẹbí members ni wọ́n. Ẹbí náà member. Ó kàn jẹ́ pé kò ń ṣe olórí ẹbí wa mọ́ ni. Bẹ́ẹ̀ kò stop ẹ̀ láti jẹ́ bí. Owó tí wọ́n gbà àwọn nìkan náà ni wọ́n kó dání ní àbí nínú ẹbí yìí náà àwọn tó wà tó ń tẹ̀lé wọn. To the best of our knowledge bá ṣe jókòó yìí I believe pé owó yẹn àwọn nìkan because a pè wọ́n sáàrin pé kí wọ́n á give account bó ṣe lówó fún wa wọn account give. Ó give account. Okay, wọ́n give account. Ó give account kò dẹ̀ sí èèyàn kankan tó lòun fún ní nǹkan kọjá pé òun fi wọ Uber, òun fi jẹun, òun fi lọ sí medical, òun fi ṣe kíní kan, kò sí nǹkan kan tó ṣe. Bàbá àṣọ yìí wọ́n tọ́ ọmọdé mélòó sá? 86. Nínú ọ̀rọ̀ tẹ̀sọ́lẹ̀ pé nígbà tí wọ́n ní ìgbà ẹ̀mọ́ ni àwọn túbá àwọn tọrọ àforíjì lọ ẹbí pé kí gbà wọn padà ẹ wá lè fún kọ́ńtíṣọ̀ pé bàbá gbọ́ padà o ẹni tó fún lówó ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ lọ́dáwọ̀ ẹ̀ padà ẹni ní pé kọ́ tiẹ̀ pé ẹni kọ́ mú ènìyàn kẹjọ jókòó tí wọ́n gbé gbèsè ìgbà ni wọ́n gbé ara òun ló wá prompt bá ṣe remove wọn because bá ṣe sọ pé kí wọ́n gbé gbèsè àtúwá ń rí ìwà míì tó tún wá ń lépa nínú ìwà wọn pẹ̀lú ìbílẹ̀ sí ẹbí òun lẹbí ṣe wá jókòó pé tá a bá continue báyìí ẹbí wa ò lè ní ẹjú ẹ pé bàbá yìí ti bà nǹkan jẹ́ gan ẹ jẹ́ káwọn ẹjí pera wa àwa tún nǹkan tó. ẹ jọ̀ọ́ má bínú ó dẹ̀ tún sọ fún wa ní mítìnì yẹn pé ìbílẹ̀ burú wọn ló máa pààyàn òun ò lè lọ fèsì ẹ̀ èyí tó tẹ̀ wá burú pátápátá bẹ́ẹ̀ ni pé ìbílẹ̀ yìí tẹ̀ rí yìí tó bá lórí títì ló bẹ̀rẹ̀ sí pariwo àwọn ẹbí olè bàbá ẹgbẹ́ ẹbí yẹn bàbá yẹn òun kọ́kọ́ fún ní 35 million ó wá yá padà abáhùn ó tún sọ yí pé òun gba kí ló ń porúkọ ẹ̀ àwọn ẹbí òun bínú òun tún fún 2 million 37 million lòun fún òótọ́ dẹ̀ ní 37 million ló fún Babaláyé kò tẹ̀ sí 35 nítorí pé nǹkan tí Babaláyé ṣí fún àwa ẹbí pé bóun ṣe náwó 37 million ní àwa tẹ̀ ń béèrè pé ó gba 35 níbo ló tún ti rí 2 million ìbílẹ̀ ló jẹ́ ká mọ̀ wípé òun tún gba 2 million. àwọn olóyè ká máa fi kébìlẹ̀ ní kọ́síbì kan náà ẹ dárúkọ ààrẹ Fákóredé kí ni tiwọn nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ sọ ní àfitìfitì o ìwà abẹ́kẹ́ sọ Yorùbá. ok gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín ààrẹ Fákóredé ó wà lára àwọn tí ó jẹ́ pé ó kọ́kọ́ ra ilẹ̀ lọ́wọ́ ẹbí nígbà tí bàbá Síkírù jó lórí ẹbí and bó ṣe jẹ́ pé ẹni tí ó bá wọn dì pẹ̀lú ìtùbínùbí ó fún ara ẹ̀ lọ sí Aláùsá ó lọ wo gbogbo all documents gbogbo àwọn òwe tó jọ mọ́ pé kí ló ti ń gbé kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìwé tiẹ̀ so ààrẹ Fákóredé ó ti kọ́kọ́ ralẹ̀ lọ́wọ́ ẹbí 2016 ni wọ́n ti ralẹ̀ with some other people nígbà tí àwa ẹbí because èmi as a leader bí gẹ́gẹ́ bí olórí nísìn nǹkan tí àwọn tó jẹ́ kán jù mí lọ tó ṣe on behalf of ẹbí wọn láti sọ pé àwa náà la ṣe nǹkan tí àwa ẹbí ṣe nígbà yẹn a rí pé ààrẹ Fákóredé ó jẹ́ èèyàn tó lóòótọ́ àwa wò pé ẹ jẹ́ ká ṣe nǹkan tó ń pè ní joint venture agreement and which tó jẹ́ pé I believe pé nígbà tá a ti yamaki eléyìí ni ti lágbájá eléyìí láti tà eléyìí ni a fẹ́ fi kọ́ palace eléyìí la fẹ́ fi ṣe kí lọ́tí pípọ̀ kí làwọn ọmọ wa máa dé bá òun ló ṣe jẹ́ ká ṣe joint venture agreement yẹn pẹ̀lú ààrẹ tó jẹ́ pé with 5 hectares tó máa fetch wa ní 75 plots tó bá a kọ́ standard estate tán òun á mú tiẹ̀ àwa náà mú tiwa ó dẹ̀ máa bá wa gbé gàdàgbà Oni Orisan housing estate kò ní pè lórúkọ ẹ̀ bí ìbílẹ̀ ṣe fẹ́ pé ilẹ̀ wa lórúkọ ẹ̀ so àwọn ọmọdọ́mọ wa àwọn náà rí nǹkan bá wọ́n á lè lọ sórí ilẹ̀ yẹn wọ́n á lè ní ilé wa rèé ààfin wa rèé ilẹ̀ wa rèé kò ṣe pé àwọn bàbá ńlá wa wọ́n ti jẹ gbogbo ẹ̀tàn káwa tó dé
á tún wá jẹ́ wàhálà fún ọmọ wa lọ́jọ́ iwájú. Èyí tí ó ṣe pé wọ́n happen ní àwọn families nísìn, ẹ rí pé àwọn ọmọ kankan dédé máa dìde against àwọn tó ti ralẹ̀ táwọn bàbá ńlá wọn ti talẹ̀ fún wọn lọ́wọ́ wọn láti tún rà lọ́wọ́ àwọn ni. Àwọn ò fẹ́ rú ẹ̀, àwọn ò fẹ́ rú ẹ̀. Nǹkan tó wà fún Oni Orisan lóòótọ́ ó tóbi ó pọ̀. Àdẹ̀ fẹ́ kíyàn kankan kó fi ojú tẹ́ bá dé sàlẹ̀ kó a ní Oni Orisan street bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ a ní Orisan court bẹ́ẹ̀. A ní so many houses níbẹ̀ lójú Orisan. Ilé wa gan ní Ìgàdúngọ̀rọ̀ yẹn òun ní the biggest. Tẹ̀pẹ́ lórí ni àbí ti Ìsàlẹ̀kó lórí ẹ̀pẹ́ yẹn òun ní oko Orisan. Kọ́dẹ̀ tó béèrè lọ́wọ́ yàn pé kí ló ko, oko means farm. Àbí àwa la ní farm wa. So a ò lè bá ìbílẹ̀ jókòó. Ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ti kọjá ó bá yẹ ẹ má jẹ́ ká tanra wa jẹ. Èyí tó lè ṣe ni pé kó sùn bàbá láyé àti gbogbo àwọn tó ń dìjọ jókòó tó sọ̀rọ̀ ẹ̀ di Oni Orisan mọ́ wọn lọ́wọ́ yẹn, tó ń bá wọn pínlẹ̀, tó ń lóun rà lọ́wọ́ wọn, tó ń ṣe kìnnì kan yẹn. Ẹ ṣáàbà sọ fún kókó lórí ilẹ̀ tiwa. Ẹ wo nǹkan tí gbogbo ẹ bó ṣe ń ṣe náà à ń gbọ́. Ṣé agreement tó lóun sign pẹ̀lú bàbá láyé rẹ̀? Nǹkan tó sign pẹ̀lú bàbá láyé. Ẹ wo olóòótọ́ family land just one person. Ẹni tó tún wá witness kí ló ti ń pè yẹn kò ń ṣe any member of the family. O tún lọ prepare kí ló ti ń pè kàn tán, o tún lọ prepare ìtàn oníṣẹ́ ń bà ẹ́ tiẹ̀ ló tún ṣe é. Ṣe rí 419 báyìí. Ṣe rí 419. Alága mo lóun bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀ tí ẹ fẹ́ bá wa sọ. Gbogbo nǹkan tí Chief Mrs. Ọláwálé Jàfojú lórúkọ mi, orí òótọ́ òun ni èmi believe pé gbogbo ẹbí kí ṣe tí wà nìkan ló gbọ́dọ̀ dúró lé. Táwọn kan bá ti ṣe nǹkan síwájú yín, ọ̀rọ̀ wípé tó ṣe yẹn ó right ó wrong, ilẹ̀ yẹn ọmọ àtúnra ní is extremely common láàrin àwa Yorùbá. A di wípé ìgbà alágbájá wọ́n ti tà, ìgbà tàbí ìgbà tèmi rèé, ẹ gbọ́dọ̀ wá túnra. We must do everything to go against it. Ìgbà tí Babátúndé tó jẹ́ cousin mi ló jẹ́, ìgbà tó di olórí ẹbí, mi ò lọ sí meeting yẹn, wọ́n dẹ̀ sì yàn mí ní meeting yẹn as chairman. Okay, n wá dẹ̀ gbọ́ pé wọ́n sọ̀rọ̀ ajagunbalẹ̀, wọ́n ń ṣe gbá wọ́n ṣàwo. N dẹ̀ ní pé èmi as chairman o, èmi ti gba report ní ọwọ́ àwọn tí wọ́n wà in charge of ọ̀rọ̀ ẹbí. Mo ti gba report lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ ojú ọ̀tá yìí. Mo ti rí pé all the land there have been committed by them. Mo dẹ̀ lead delegation. In fact, Chief Mrs. wọ́n fẹ́ travel abroad níjọ́ yẹn ní around that time. Mo sọ fún wọn wípé meeting yẹn gbọ́dọ̀ wà because ẹ̀gbọ́n yín ló jẹ́. Ẹni mẹ́fà including this my cousin here and my cousin over there ni mo àti lọ́yà bàbá aláì Benson Enikumeyin or something. Gbogbo wọn ni mo mú lọ sí ilé bàbá aláì láti wọ́n ọ̀nà wọn wípé kíní yóò has been committed. So I was expecting him. Committed kí ni Yorùbá committed ká lè mọ̀. Committed means wípé gbogbo ilẹ̀ yẹn ó ti lólúwa. Pé kíní yìí a lè fọwọ́ kàn because àwọn tí wọ́n ṣe lórúkọ ẹbí wa ni. Nísìnyí the integrity of the family is at stake. What will we tell our forefathers that wípé nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀
àwa kan tún dé àtúwá yí ipò padà bíi pé kán tún gbọ́dọ̀ tuntun rà ìyẹn ò àdè tún lè ta àlè talẹ̀ fẹ́ni méjì. So as Oni Orisan àti ta ilẹ̀ yẹn, our integrity is that we stick to what has been committed. Like the secretary said, none of us here ló wà in charge as at the dates being mentioned, that those including me, including Baba former Olori Ebi, he was not in charge. He was even older than them. So age kò lọ fi ń jọ Olori Ebi, age kò, because he's still alive. Àwọn tó jọ Olori Ebi nígbà yẹn, they are younger than him, and they took those decisions, and we, now that we are in charge, we are bound to keep with the records and those decisions are done by the firm Bashua and Co, because wọn lọ ṣe lẹ́yìn gbogbo tá à ń sọ yìí sìn ó wà ní chambers Bashua and Co tí wọ́n represent Ebi. So integrity wa ló wà at stake o. So ọ̀rọ̀ ilẹ̀, ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ kìíní kan is of no importance to us. What is important to us is the integrity of the family. Wípé àwọ̀ ò ní ṣe ẹbí tí ó ń talẹ̀ fún ẹni méjì tàbí ẹni mẹ́ta. Ìwọ tó bá fẹ́ Mr. Ibile àbí mo tó ń pè wọ́n tó bá fẹ́ ra irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣe bí wàá ṣe findings ẹ̀ dáadáa. Tẹ́nìkan bá pè rẹ̀ lórí ẹbí wà lọ the same paper tó fi yàn nígbà sọ lórí ẹbí, orúkọ tèmi wà ńbẹ̀ as chairman, the same paper yẹn orúkọ òun wà ńbẹ̀ as secretary. You make attempts. On whose name do you even write the money? Àdúrà lẹ́nu ìgbà tó ń sọ pé wọ́n talẹ̀ mú ní pé kò possible, because publication yẹn orúkọ tèmi wà ńbẹ̀. There was never a time Mr. Ibile called me or made enquiry. Ìyóò kí ló ń ta dúró nǹkan bẹ́ẹ̀ yẹn láláì ṣe proper investigation. With proper investigation, and our numbers are public. Kò sẹ́ni tí ò mọ̀ tí ò lè reach wa. So for you to go and do such a thing, ó kù díẹ̀ kí á tó. When I saw the agreement, I was baffled that not a single member of the family apart from Babalai signed. Bọ́lá ti ń ṣerú ẹ̀, ta ló máa gbarú ẹ̀? So our integrity has been called upon. So and based on integrity, we stand by what had been done before we took over. We stand by it. Yeah, that's the only way forward. Àti gbogbo ibi tó wẹ̀ bá sí ló wẹ̀ bá sí àwọn ló mọ̀ ń gbọ́ lórí ìlú fúnra wa o. Thank you very much. Òun ló mọ ibi tí ó send owó sí o, òun ló mọ táwọn fún lówó orí ilẹ̀ wa tí chairman wa ṣe sọ gbogbo ẹ̀ ló ti ní olúwa, ó ti lólúwa 100% olúwa láti 2015-16 kóhun gan tó bẹ̀rẹ̀ sí ṣe business ilẹ̀ gan. Ó yá gẹ́gẹ́ bá bẹ̀rẹ̀. orúkọ náà bí ọdún ṣe kàn dé bí ẹ̀rẹ̀ gbàgbà. Ẹ̀yin ni wọ́n lè lò lẹ́gbà. Àláwọn. Ẹ̀jẹ̀ rádíò Adéyẹmí lórúkọ tèmi ò tiẹ̀ gbórúkọ kan rárá ní ìṣẹ̀ mọ́ pa ẹni sùn. Bàbá eléyìí jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin gbọ́ orúkọ mi Adéníjì Àdìrẹ Mẹ́sìn. Ẹ̀yọ̀ gíláàsì ó ti dúdú jù. Bàbá láì èmi ò gbówó lọ́wọ́ mi tiẹ̀ mọ̀ wọ́n rí bẹ́ẹ̀ rárá ṣá. Mítì kan ni mo bá wọn ṣe rí. Bàbá kọ́lọ̀. Ẹjọ́ sàmú ní gbólóhùn méjì tí mo fẹ́ sọ. Orúkọ mi ni Adékọ̀nádọ̀sùn mi ò gbówó kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá láì. Abíọ́dún Johnson ni mò ń jẹ́. Nípa kí má tún padà sẹ́yìn, iwájú ni ká máa lọ, right? Nǹkan tí mo rí ní pàtó ní nǹkan tó ṣẹlẹ̀ yìí, wọ́n lẹ́ni tí ẹni tó jalè ò jẹ̀bi bí ò ṣẹni tí ó gbà lọ́wọ́ ẹ̀. Ẹni tó lọ sókè lọ gbé epo lájà, nǹkan ló jẹ̀bi o bí ò ṣẹni tó gbà lọ́wọ́ ẹ̀. Ó dùn mí bẹ́ẹ̀ kí Ìbílẹ̀ máa yọ̀ pé kò pààyàn. Tí ó bá jẹ́ pé ó lọ rí sí ìdàkejì ni irú ìjókòó yóò ní wáyé. Òun gan kò dẹ̀ ní àmọ́bí tóun gbé wà. Ọpẹ́ mi fÓlúwa wípé ìyẹn ò ṣẹlẹ̀. Kó lọ òun àti bàbá láyé kọjọ lọ settle
ara wọn which is Alhaji Babatunde Moshood Babatunde Oni Orisan kọjọ lọ sẹ́tù ara wọn ẹnìkan kì í dá fámìlì ṣe ṣé báwo ni gbogbo àjọkọ̀ yìí báwo ni o ṣe rú ìpéjọba yìí báwo ni o ṣe wá kóhun àti kíbilẹ̀ mọ̀ wọ́n jọ ṣe so that a lè sáyìn a lè wà documented tó mọ ẹnìkọ́kọ́ nu wa ń gbà yìí ṣé ìbílẹ̀ mọ ẹnìkọ́kọ́ ń gbà yìí àbí ẹnìkan nu wa lè sọ pé òun mọ̀ so èmi ò rí nǹkan tí mo lè sọ jù ẹ lọ. màmá ẹ̀yin mọ́. Ọlárẹ̀wájú Ògùrò mi ì tiẹ̀ mọ̀ bílẹ̀ mi ì tiẹ̀ mọ̀ mi lè gbó kankan lọ́wọ́. babaláyé kọ́ ṣe babaláyé mi ò gbó kankan lọ́wọ́ wọn. ṣáwàdà ọkọ̀ sẹ́yìn ńlá gidi. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kíní ìtèmi ni kíní ìtiwa ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyọ́n máa ṣe ń ṣe babaláyé tó bá pọ̀ òun nìkan ò pápá ìwòun ló ní ó lè tà bọ́ àwa la ní kò lè tà totally impossible nobody here took one penny from him. ẹ ṣe. Moshood Babatunde látijọ́ tí babaláyé ti ń lówó tó ti ń ṣòwò mi ìjẹ́rìí ṣàkàdé 100 naira ṣọ́rọ̀ mi yẹn sìn kò rán mi lọ skul kò bá àwọn òbí mi fowó kánwó skul kò ra oúnjẹ fún mi rí àfi kémi máa rà fún ṣáà ni so èmi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ o so kí ìbílẹ̀ kó lọ gbọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n dẹ̀ lọ gbé ilẹ̀ ẹbí wọ́n gbé lọ báwọn kan tí wọ́n ti ń try láti ṣe over the time ilẹ̀ tí gbogbo àwa ta jókòó yìí kan we were not there when the family nígbà táwọn family ṣe deed yẹn sales yẹn pẹ̀lú àwọn tó ń ṣe pẹ̀lú tí ààrẹ Fákóredé jẹ́ one of them ọ̀nà méjì lòun ṣe jẹ́ lọ́dọ̀ tiwa ó ralẹ̀ ilẹ̀ tó rà gan ó ti ṣe surveyor tó ti ní red copy survey ní 2015 yìí tó rà fún ìyàwó ẹ̀ Mrs. Basirat Fákóredé that is almost 2 hectares of land so nígbà tí bàbá dẹ̀ dé bàbá Alhaji Láyé sọ pé òun ò mọ̀ pé a ti commit gbogbo ilẹ̀ yìí because gbogbo our family la wà níjọ́ tí wọ́n present how the land has been allocated to every one of us ní 2020 nígbà tó present ẹ̀ fún wa adela faramọ́. àwọn náà dẹ̀ tí débẹ̀ bí olórí ẹbí ń kò gbà tiẹ̀ tí débẹ̀ lásán olórí ẹbí ń gbà ẹni Lady Sarah Adéyẹmí gbogbo adé agree ok ṣé nǹkan tó kù fáwọn ẹbí ni pé joint venture tá ṣe no problem àwọn ọmọ náà bá wa náà bá nǹkan bẹ̀ all of a sudden la kò gbọ́ pé wọ́n lọ́ọ́ rí èèyàn kan lórí ilẹ̀ nígbà tá a dẹ̀ gbọ́ pé wọ́n rí èèyàn lórí ilẹ̀ àwọn ẹbí wò pé kí la máa ṣe wọ́n pe chairman wa wọ́n pe aunty náà gbà ẹ̀ chief Mrs. Kini wọ́n pe everybody at the end of the day a gba police station lọ ní police station wọ́n rí pé I establish a fact lára àwọn ọmọ iṣẹ́ harmony garden wá ẹ lọ mú fact tìyín wá ìgbà tó máa mú wá judgement wa náà lọ mú wá how did you get our judgement ẹ ń sọ pé ẹni báwo lẹ ṣe rí judgement tí ó bá ń ṣe pé Alhaji Babatunde Oni Orisan ló mú wá báyìí ẹni tẹ́ sọ pé ẹ fún ní ilẹ̀ 10 acre then do you have a right ṣe ní right lórí judgement wa ni ṣẹ́yìn la bá ṣe kéèsì nàbẹ́yìn ní family àwọn ń bọ̀ ok ẹ̀yin tán ni wọ́n pín ilẹ̀ fún tẹpẹ́ra yín ní Òṣòdì ọba di méjì ẹ̀yin kan ok ẹ̀yin náà ẹ lọ mú pépà wá tí ilẹ̀ yẹn fi jẹ́ ti yín àwọn náà sá lọ wọn wá a bẹ̀rẹ̀ sí ń para police station nígbà tó di pé police station sọ bí chief mrs ṣe sọ pé ẹ padà lọ́lẹ́kẹ́ lọ́tọ̀ we had 2 meetings tí bàbá yìí kọ fúnra rẹ̀ tó dẹ̀ tún kọ undertaking Alhaji Babatunde Oni Orisan pé òun wà sorry o I did all this thing out of ignorance ẹ̀yẹn bí ẹgbàá ni adẹ̀ ní òkè bí chief mrs ṣe sọ pé òkè o pé meeting pẹ̀lú ìbílẹ̀ àwọn ẹbí fẹ́ meet ẹ̀ kan dá 35 million ní ẹ̀ padà kó forí ilẹ̀ wa sílẹ̀ òun ló wá mú wa lọ ṣe normal court proceeding pé ohun tá a rántí ṣe lọ́dún náà lọ́hùn tá a ti gba judgement tó yẹ ká ṣe execution torí pé a rí pé kò sí wàhálà ń bẹ̀ a rí pé kò sí wàhálà a ti gba judgement láti 2012 but it was not a problem land we have done everything but láṣẹ wá wò pé ẹ jẹ́ a lọ ṣe execution wa
wọn la ṣe lọ ṣe execution bàtà bá ṣe execution tá a fẹ́ lọ ṣiṣẹ́ 22nd of July last year a lọ sórí ilẹ̀ a rí pé wọ́n náà káwọn èèyàn kan lọ wọ́n kọ́lọ́pàá lọ ẹbí wa wá wò pé ká má bàa lọ síbẹ̀ torí pa fẹ́ lọ ṣiṣẹ́ àtọlọ́pàá tán lọ́wọ́ àmbẹ̀ tá bá tiẹ̀ rí wọ́n bẹ̀ kán lọ tiẹ̀ lọ́ba arrest wọn. We wrote a letter to AIG Zone 2 we will need a police protection we want to go and do so things afẹ́ pé surveyor wọlé kan wá ṣiṣẹ́ nígbà tá a dẹ̀ máa wọ́n sign ẹ̀ wọ́n approve ẹ̀ a dẹ̀ lọ pẹ̀lú àwọn ọlọ́pàá we went with nothing less than 11 policemen àwọn ẹbí àtòní olórí ẹbí wa gbàtà dẹ̀ máa débẹ̀ àbáwọn ọlọ́pàá kọ̀ọ̀kan bẹ̀ because instruction tí AIG Zone 2 fáwọn ọlọ́pàá tí wọ́n tó tẹ̀lé wa ni pé òun ò assign ẹni ọlọ́pàá láti lọ síbẹ̀ yẹn but ẹ lọ arrest àwọn ọlọ́pàá tẹ bá bẹ́ńbẹ̀ fún mi wá mo fẹ́ rí wọn kọ́ wá sọ ẹni tó gbé iṣẹ́ fún wọn tó fi lọ sórí ilẹ̀ yẹn bàtà dẹ̀ débẹ̀ àríyàn kankan bọ̀tà kọ̀ọ̀rọ̀ àwọn kan tó ń ṣiṣẹ́ tó gbé tó wọ jákẹ́ẹ̀tì Harmony Garden and kìíní kan estate àwọn kan sá lọ bàtà máa débẹ̀ àrí aṣọ wọn aquas exhibit àwa ti ń bọ̀ pé à ń jáde lọ àti ẹ̀ ti jáde gbogbo wa ti lọ àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọ́n rẹ̀ pé mọ́tò wọn break down wọ́n ṣe sọ pé àwọn rí èèyàn tó sọ̀ráǹdì wọn ní orí bíríìjì ẹ̀pẹ́ nìyẹn bí wọ́n ṣe pè mí tèmi pé àwọn dírẹ́bà táyà mo ṣe pé olórí ẹbí wa ni pé chief mrs simbolẹ́wà wọ́n láwọn àìjọ máa bọ̀ wọ́n láwọn ọlọ́pàá wa ta kó lọ kó wọ́n ti àtáàkì wọn ìgbà tá a máa débẹ̀ káwọn tiẹ̀ tó débẹ̀ ṣe ló dàbí fíìmù lójú tèmi ní ìrírí I saw that man one-on-one for the first time. Saheed Abdullahi Musadoluwa in fact bó ṣe kọ́kọ́ drive ló lọ blọ́ọ̀kì títì ṣe ló dàbí fíìmù lójú mi ó kọ́ lọ blọ́ọ̀kì kí lọ́wọ́ òkè báyìí ó tún blọ́ọ̀kì títì lọ́wọ́ sàlẹ̀ ló wá fi wá sáárín bítì yẹn pọ̀ kàn ṣe é kéré. Even the police we came with were just looking and they were even trying to talk to him pé a wá síbí láti wá ṣe nǹkan kan ni ó kó àwọn tọ́ọ̀gì ẹ̀ wá pẹ̀lú ọlọ́pàá ó bẹ̀rẹ̀ sí náà wá kò pẹ́ bẹ́ẹ̀ ni chief mrs dé tó jó lórí ẹbí wa ká tó fọ́ táwọn tó sọ̀rọ̀ báyìí ṣe ló mú ìgbájú fún wọn tó ná wọn nílẹ̀ lẹ́ṣojú wa báyìí none of us could do anything ṣe làkọ̀ káwọ́ kò báyìí òun gangan fúnra rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí in fact it was just ranting wọ́n á wò pé ṣé fíìmù ni mò ń wò ni àbí reality téèyàn bá tẹ̀lé èèyàn ya tọ́ọ̀gì ilé ayé wàá tiẹ̀ fi ọ̀wọ̀ fàgbàlagbà tó bá tiẹ̀ ọkọ rẹ̀ ni ẹ̀ wá ní sùúrù wàá má bá sọ̀rọ̀ in fact ìgbájú pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ká tó wí ká tó mọ̀ èmi pẹ̀lú Adéníjì dúró kán tó ṣe mú wa nà ní torí ká kú sá lọ. kí ni wọ́n ti yóò sọ lọ́jọ́ náà tó kọ́ tí yàrá bá ń bínú ó pariwo ó ń gbàyàn lọ́gá máa jáde lẹ́nu ẹ̀ kí ló sọ. ó ń jáde lẹ́nu ẹ̀ pé wọ́n ní wọ́n wó fẹ́ǹsì òun a sọ fún pé ṣé ìwọ ní fẹ́ǹsì rí ni tàbí ta ló talẹ̀ fún ẹ ó láwọn ọlọ́pàá kọ́ ló lówó fẹ́ǹsì nobody broke your fence àwa la fẹ́ ṣiṣẹ́ ẹni tó bá ti gba court judgement gbogbo alamọ̀ ní Nigeria of today òun ló nílẹ̀ even gan kò ní building of 200 billion lórí ilẹ̀ yẹn that building will come down. àwa la nílẹ̀ àmọ́ ẹ rí àbẹ̀ ṣe transaction chief mrs wadẹ sọ fún ẹ pé òun ò mọ̀ ẹ́ gbogbo àwọn ẹbí tàwa bí àmọ́ ẹ́ ó bá ṣe business tó bá yẹ pé tòótọ́ ni ìwọ sọ pé o nílẹ̀ ń bì ẹni tó talẹ̀ fún ẹ let every one of us appear before the court and say your own version let the baba say his own version and let ẹbí also come down kí gbogbo aṣọ version tiwa but the most annoying part of it ni pé ìjọba rí pé ẹni táwọn rán lọ ṣiṣẹ́ in a right way was so brutalized and the case was also àwọn bíi méjì ni wọ́n tó ń nà ọlọ́pàá méjì tí wọ́n nà wọ́n tí wọ́n á dé case wọn tó dé station wọn and the Nigerian police and the government still allow such human being to be walking around ìlú yìí ó kù díẹ̀ káàtó sá because if I have been tẹ́mi bá wà nínú situation yẹn my governor my president I will count them as a useless human being because that man should have been brought to case kó wá sọ fashion títí ẹ̀ tó fi lè lẹ́ni tó wà ní official duty tó wound ẹ̀ báyìí kàṣètò wá sọ pé ó wá mú obìnrin ó tún wá nà lórí property tó jẹ́ tàwọn ìran ẹ̀ lójú títì we are appealing to the government particularly the IG that this case must be looked into ó ti wà lọ́dọ̀ wọn because the last time we sat with the former AIG tó retire Dúrósinmi ó sọ pé kéèsì wọn is a case of the state against Ibile boys and Ibile
They invited Ibile, he did not appear, and we have not even heard anything about that case. Can't jockey Jobati Tipawa dwell on that case because it is very important. Because tell me about the family to fetch police nísìn, màá ní police ò wúlò. But come back, lè jẹ́ kí gbogbo wa encourage àwọn ọmọ wa pé tí ọmọ bá ń ṣiṣẹ́ on official duty, tí nǹkan bá bad, they must take that thing into cognizance and dealt with somebody that have done that. Kọ́lọ̀ gbàgbọ́. Akọ̀wé ẹ kú ohun látàrọ̀ sà lórí ọ̀rọ̀ alùlẹ̀ àánú ni àlàyé tí alàgbà ìbílẹ̀ sọ ni pé àwọn ò sí Nàìjíríà gbà yẹn káwọn jẹ sí ní Nàìjíríà rárá pé bí ẹni pé ọ̀nà àti wá ní ká fún lórúkọ burúkú ní orúkọ tí wọ́n dárúkọ. Ṣẹ́rí ó wá dùn mí pé ẹni tí wọ́n nà gangan ṣí Mrs. Modúpẹ́ wọn ṣe ọmọ yékeré is close to 70 wọn ọ̀dẹ̀ lè rí a kan fi pé b tó bá dá òun lójú àtàwọn ọmọ ẹgbẹ́ ìtàn kóra wọn wá ń jọ yẹn kí wọ́n yọjú ká ìjọ fojú ríra ní court of law. nǹkan wọn láwọn náà ní òun gangan ìwọ ní màmá káwọn lè nà wọn. ṣẹfẹ. ó yà sí mò ń lò ẹ̀yin olórí ẹbí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ máa ń ṣe ní ìgbàdégbà ni àbí tó bá ti jẹ́ náà tí ọlọ́ba tó ní kó ṣíwọ́ṣẹ́ látó bọ́ sọ́wọ́ ẹlòmíì bọ́ọ̀lù olórí ẹbí ṣe jẹ́ gan tí wàá máa dáhùn. ṣe rí ọ̀rọ̀ olórí ẹbí kò ní í ṣe pẹ̀lú pé oyè ìdílé kò dẹ̀ ní í ṣe pẹ̀lú pé mo jẹ́ odijọ́ ti bá kú kí n tó kúrò ńbẹ̀. ní Oni Orisan. Yes, ní Oni Orisan. Ní Oni Orisan, number one, I can tell you wípé mo lè sọ fún yín pé olórí ẹbí mẹ́ta mẹ́rin ti jẹ tí ò ṣe pé ikú ló yọ wọ́n pò mí. Tó ṣe pé ẹbí fún ara wọn lọ ní ìpẹ́ apá yín ò ká nǹkan tó wà náà. Kí ló lè bọ́ síbẹ̀? Ẹlòmí bọ́ síbẹ̀. The only person tó jẹ́ olórí ẹbí tó ṣe pé ikú ló yọ pò bẹ́ẹ̀ ni Pa Síkírù Oni Orisan. Lẹ́yìn Pa Síkírù Oni Orisan gan pàápàá Evangelist Adéyẹmí obìnrin òun náà ó ti ṣe olórí ẹbí. Mrs. Ìyábọ̀ Oni Orisan Dòsùnmú ó ti ṣe olórí ẹbí ikú kọ́ ló yọ náà. Ṣọ́rọ̀ mi yé sìn. Even pé bàbá Mọ́ṣúdì alára gan pàápàá nítorí pé wọ́n rí i pé òun ló dàgbà jù ní. wọ́n lè fi wọ́n jẹ́ ńgbà yẹn kí wọ́n ló gbé òkú òǹbẹ ṣé ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀ sọ yìí náà ló mọ òkú òǹbẹ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ ilẹ̀ yìí náà nìyẹn rí pé nígbà tí akọ̀wé ń ka gbogbo nǹkan síta ó dáhùn wípé nígbà táwọn fẹ́ jókòó táwọn fẹ́ ṣe àwọn sọ pé àwọn ò fẹ́ nǹkan tó yẹ pé èèyàn kan òun nìkan ló máa lọ síwájú ló máa lóhùn front for ẹbí o ìmọ̀ gbogbo wa ló láti jẹ o so ẹni tí ó bá dẹ̀ ṣe àwọn yọ kúrò which tí ó jẹ́ pé babaláyé ilé Alhaji Moshood Babatunde Oni Orisan tó ṣe òun nìkan ló lọ gbé nǹkan ìní ẹbí tà èyí tó tẹ̀ wá jẹ́ pé tí ẹni ẹ wà conversant with nǹkan tó lọ ní media ó ṣe press conference ó dẹ̀ ó nà púpọ̀ òun nìkan ló ń dá ṣe lóòótọ́ ó dẹ̀ tún sọ fún wọn pé ó dẹ̀ tún sọ fún gbogbo ayé pé ilẹ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ kólúkálukú máa lọ bu tí ẹ̀ mẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀yìn oríkà bẹ́ẹ̀ èmi ní kọ́pì lọ́wọ́ tẹ bá fẹ́ gbà nǹkan tó sọ nìyẹn sínú mídíà wípé òun ti ṣe eléyìí tóun ṣe yìí náà kò sí nǹkan kan tẹ́yìn ní ìbọ̀dì lè ṣe fún ẹjọ́ ṣó lórí ẹbí rẹ kan ní ìṣòro ẹ̀ ìwọ tó ṣe pé wọ́n fi ẹ́ ṣe alákòóso ìwọ tó ṣe pé wọ́n fi ẹ́ ṣe ẹni tó yẹ kó tún nǹkan tó so tó bá yọ lórí ẹbí kò burú jù bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi yẹn sìn gbogbo ẹbí tó náà lọ́wọ́ fi jẹ lórí ẹbí náà ló ń jókòó tó sọ pé ìwà tó wà dẹ̀ fún ní 4 good meetings láti wá defend rẹ̀ even the family wọ́n tún fún ní soft ground láti bounce on kí ni nǹkan tá a dẹ̀ sọ lọ pé ẹni tí ìwọ pẹ̀lú ẹ̀ jíjọ ní dílíǹsì yìí wá jẹ́ kí ẹni yẹn wá meet gbogbo ẹbí kí ẹbí lè ṣe àlàyé fún wípé gbọ́ o ọkùnrin owó ẹni kò gbà padà o
a ò lè tún lẹ́tà fún èèyàn méjì o nǹkan ta ní kó ṣe nìyẹn ó ń yí wa bókóró ní police station even ní police station náà wọn police tún advice ẹ pé Adéníjì Àdèlé àwọn SWAT wọn advice ẹ bàbá ẹ pé ní tí ní ẹbí ẹ ṣàlàyé fún ẹ apologize ẹ pé ìbílẹ̀ yìí ẹ pè sáàrin ẹbí kọ́wọn ẹbí sọ stand wọn fún like he said ilé pọ̀ lóòótọ́ ṣùgbọ́n we are not ready ready láti bá dubious land grabber ṣe nǹkan kan pọ̀ nǹkan tá à ń bẹ ìjọba àti gbogbo mídíà àti gbogbo èèyàn gbogbo àgbáyé là ń bẹ̀ sí ìbílẹ̀ pé kó jọ kó lọ gbowó ẹ̀ lọ́wọ́ bàbá láyé o àwọn ò ní nǹkan kan tá a fẹ́ bá a ṣe. màmá kí a máa dàyín láàmú rẹpẹtẹ ẹ dárúkọ ojú ọ̀tá bẹ́ẹ̀ni àti Orísun. bàbá náà sọ pé ojú tó lè kọ́ ọgbọ́n wa bá kí ni àlàyé ta ló ní ojú ọ̀tá ta ló ní Oni Orisan. ṣe rí ojú ọ̀tá àti ṣe rí ilẹ̀ tí wọ́n ń pè ní oko Orisan òun ni gbogbo nǹkan tí ìjọba tó fún kí ló ti ń pè ní 1994 èyí tó wà ní sáìdì yìí 22.1.3 acres òun ni ó wà ní the left side if you are coming from Ìbẹ̀jú Lẹ́kì òun ló wà ní the left side even up till this present moment ẹ lọ wo nǹkan tó ń gbé síbẹ̀ oko Orisan ló wà ní. nígbà tí Jákàndé di gómìnà gbogbo ẹ̀ ó lọ bẹ́ẹ̀ lọ sí the so-called ojú ọ̀tá nígbà tí Jákàndé di gómìnà ni wọ́n ṣe títì tẹ́ ẹ̀ rí the express ni òun ló gélé wá sí méjì but it has not touched what belongs to us kò dín nǹkan kan wá fún and even to ensure pé that part tí gọ́ọ̀mẹ̀ntì gé tí gọ́ọ̀mẹ̀ntì títì jẹ yẹn a tún padà lọ and government and made another gazette in 2007 given Oni Orisan this side called ojú ọ̀tá so this is the broad this thing. àkójọpọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àkójọpọ̀ ẹ̀ nìyí tẹ́ ẹ̀ ń rí lọ́wọ́ mi ṣọ́rọ̀ mi yẹn ń sìn even ẹ wo òun ni àkójọpọ̀ ẹ̀ nìyẹn so we have all our documents ojú ọ̀tá is not yàtọ̀ nínú kínní the two gazettes gave it to Oni Orisan. èyí tó mọ̀ sí pé ẹ lè bì sọ́tún bẹ́ẹ̀ni ẹ ti sọ sí. alátẹ̀lá awara ní méjèèjì kó jẹ́ pé a lè bì sọ́tún a lè bì sọ́sí bàbá ṣetán ní ojú ọ̀tá tàbí ọjọ́ alákátá lọ pẹ̀lú ìbílẹ̀ tó kúrò ń bẹ̀ pátápátá à ń lọ sí oko Orisan ẹni tá a bá bá ń bẹ̀ náà ó jìyà gbé ni. sọ alẹ́bẹ̀ tí ó ní fanfà lọ́wọ́lọ́wọ́ yìí ojú ọ̀tá ni. ojú ọ̀tá ni sà. bàbá èyí ń padà lọ sẹ́kẹ́tì sà nínú ọ̀rọ̀ tí ẹ sọ náà lẹ́ẹ̀kan ìdílápọ̀ pé ìbílẹ̀ gangan ni ẹbí ń dojúkọ báyìí ni àbí bàbá tí wọ́n gba owó lọ́wọ́ ìbílẹ̀. ẹ ṣe gan àti ìbílẹ̀ àti Alhaji Babatunde Oni Orisan wọn lọ gbowó lọ́wọ́ ẹ̀ òun lẹbi ń dojú kọ ẹbí ti already ta ilẹ̀ yìí wọ́n ti exhaust ilẹ̀ yìí fún àwọn èèyàn kan so a dẹ̀ ready láti bà ojú ẹbí wa jẹ́ ìkọ̀sẹ́ bí wọn ń ṣe bí jákujàku ó máa ń wà káàkiri nínú ẹbí pé èèyàn á rí àwọn èèyàn kọ̀ọ̀kan tó níwà burúkú nínú ẹbí láti ṣe rí Nàìjíríà thank you very much bá ṣe rí ní Nàìjíríà nìyẹn but our stance ìdúró wa ni pé àti ìbílẹ̀ o tó lóun pín lọ́nà mẹ́ta fún oko Orisan descendant Alhaji Babatunde Oni Orisan àti Ọbádìméjì Òṣòdì àti Ọlọ́jà ilẹ̀ wa ò ń ṣe ilẹ̀ tí wọ́n ń pín bẹ̀ yẹn ilẹ̀ tá ti wà exhausted with since 2015 àwọn tó ní torí pé wọ́n rí pé kò ń ṣe ilẹ̀ wàhálà ni wọ́n ṣe ti tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ o kò ń ṣe ilẹ̀ wàhálà is a free land it doesn't have any problem gbogbo transaction táwọn tó ní ilẹ̀ yẹn rà wọ́n ṣe rà wọ́n ọ̀rá true lọ́yà jákujáku o MA Basho and Co ẹ̀rí gbogbo ẹ̀ tí wọ́n fi hàn yín níbí
so àwọn tó ra gan wọ́n sanwó through lawyer Bashua ni. So it has already been sold. We can't sell a land that has already been sold to some people to another person to wan claim right lé lórí. Yíyan tí mi ṣe sọ bí olórí ẹbí wa tuntun chief Mrs. ṣe sọ, oko Orisan is one big land. Ọ̀nà ló là sí méjì. Ojú ọ̀tá tó ń sọ yẹn ojú bọ àwọn bàbá wa ni. Are you getting me? Ojú bọ àwọn bàbá wa ni. Bàbá títí wa tó bàbá wa tó fún yín ní ilẹ̀ yẹn, he was a warrior alongside with Kosoko, the Ọba of Lagos, tán lé ní 1851 láti ìsàlẹ̀ Èkó tí wọ́n sọ̀jọ́ wá pẹ̀lú àwọn Oṣòdì kápá. There is no history like Oṣòdì Ọbádínà. There is no history like the Oṣòdì Ọbádìméjì. Apala pẹ̀lú Oṣòdì on the other side after the water ni. He doesn't know our history. We have a declaration of that history. Àwọn jagunjagun bíi méje sí mẹ́jọ tó tẹ̀lé King Kosoko sojourn in 1851. So gba àwọn tó pera wọn lóko Orisan descendant tó wà bẹ́ẹ̀ kán wá sọ bí bàbá tí wọ́n ṣe rìn débẹ̀. Are you getting me? And the land has been gazetted for the family not even before this time of our colonial time. It is during the white people time, which is in the land archive. Ẹ má bínú. Are you getting me? Ilẹ̀ yìí ti wà gazetted long ago. Ó wà ní land archive níbẹ̀. tó ti lọ́wọ́ ìjọba nú. Tó ti lọ́wọ́ ìjọba. kí wọ́n kò náà mú fàǹfà wá lébi pé wọ́n yaṣọ mọ́ ní lọ́rùn. Thank you very much. Alhaji Babatunde Oni Orisan.